fáwọn tó fẹ́ lọ sí ìlú òyìnbó fáwọn ọmọ Nàìjíríà tó fẹ́ máa ṣàtìpó lórílẹ̀‐èdè Canada ni o oríire ti wọlé dé ìfàrẹ́ ẹ̀wàrà ṣá o ó láwọn ẹni tí wọ́n ń wá o ó láwọn ẹni tí wọ́n fẹ́ fún wọn níṣẹ́ kódà wọ́n fẹ́ fún wọn ní opportunity ní ńlá ni o báwo ló ṣe jẹ́ kí sì ni wọ́n sọ pé kí wọ́n wá ṣe o ẹ máa bá wa ká lọ ṣé ìwọ náà lè wa truck ìyẹn ọkọ̀ ńlá tí wọ́n fi ń kó ẹrù tó o bá ti jẹ́ dẹ́rẹ́bà tó o dára rẹ̀ lójú dáadáa ìfọ̀hún rèé o àǹfààní iṣẹ́ ti ṣí sílẹ̀ fún ọ ní Transport Corporation ní Canada kí ni tí wọ́n nílò gan tí yóò fi ṣeé ṣe o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní driver's license ti Nàìjíríà níbí bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí ìwé mẹ́wàá tó dúró dáadáa ìyẹn WAEC tàbí GC pẹ̀lú international passport tí ọdún sì wà lórí ẹ̀ dáadáa kì í ṣe èyí tó máa expire láàrin oṣù mẹ́fà sí ọdún kan àbọ̀ o àǹfààní tí àwọn yìí náà tún ní í ṣe pẹ̀lú ọjọ́ orí o irúfẹ́ àwọn èèyàn tí wọ́n wá lọ́hùn-ún bẹ̀rẹ̀ láti ẹni ọdún 21 years sí ẹni ọdún 55 years fáwọn tó bá fẹ́ ṣiṣẹ́ yìí tí owó tútù yóò máa rọ̀ṣọ̀mù sí wọn lápò ẹ̀ tẹ̀ pé nọ́mbà yìí Prophet Ìbádégbóyèga Olúfẹ́mi +234 7037 99 39 02 lẹ́ẹ̀kan sí +234 7037 99 39 02 eléyìí ojúlówó ni o ẹni bá tètè dé tó kọ́kọ́ dé la máa dá lóhùn lọ́gán Canada ń pè ọ́ ọ̀rẹ́ mi má ṣàfihàn.